nítorí kẹ́ni tí ó fẹ́ wò wá má bàa sórí burúkú látara wíwò tó fẹ́ wò wá torí pé mágínẹ́ẹ̀tì tó wà láàrin ọkùnrin àtobìnrin lágbára kọjá rẹ̀ bíbu ẹ̀mí fẹ́ni tóun ti bu ara ìbu ara pẹ́kẹ́lẹ́ ti lè bá bùkà bu ara fún ìyọ ẹni tó fẹ́ wo obìnrin lọ́wọ́ wàhálà obìnrin tó fẹ́ ṣe kí ni tó fẹ́ wò obìnrin tó bu ara gángan ìyọ ara tiẹ̀ gángan lọ́wọ́ fìtínà ẹ̀mí tiẹ̀ ni yóò ṣe kí ni yóò bò tí ẹ bá wá wò pé mo ti bu ẹ̀mí mi mo ti yọra mi kúrò nínú ìṣekúṣe tí ò bo ara rẹ̀ tí sì tún lo ara yẹn ní lílò tẹni tí ò tí ì bo ẹ̀mí ẹ̀ òun lè má sórí ibú àmọ́ àwọn èèyàn sórí ibú lára ẹni àwọn èèyàn bá dẹ̀ sórí ibú ní ara rẹ̀ òun náà jíya kó náà sọ àwọn èèyàn di olórí ibú ló fi jẹ́ wípé èèyàn lè mọ́lẹ́mí kọjá ntọ́lọ̀ ń bá ní ká ṣe pé mo ti mọ́lẹ́mí débi wípé mo ti bo ẹ̀mí mi àìmọyẹlẹ́ àjẹ náà tí wọ́n ń pàdé lóòtẹ́ẹ̀lì pẹ̀lú bí wọn náà ti mẹ́kọ̀ jagunjagun yìí àìmọyẹlẹ́ àjẹ náà tí wọ́n ń pàdé ní tí wọ́n ń ṣe ìṣekúṣe àwọn ń ṣe ìṣekúṣe ní tìtorí wípé wọ́n bu ara wọn pẹ̀lú ìtànjẹ wọn sì ẹ̀bù ẹ̀mí wọn rárá wọ́n ṣòfò ara wọn àwọn èèyàn náà ṣe kí ni àwọn èèyàn náà ṣòfò lára wọn ìwọ bo ẹ̀mí tiẹ̀ nítorí pé òwò pé ó lè ṣe ìṣekúṣe ó ṣòfò ara rẹ lẹ́mìí ṣùgbọ́n àwọn èèyàn ń ṣòfò lára ẹ̀. sọ abẹ́yìí wá gbé dé pé ànábì nìkan kọ́ ní ẹni ó ṣe ẹ mọ́ tukúrìánù ní tukutu ṣé kò yẹ yín ní kúlílì á sì wá jíkà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhan nabiyyu qul li azwajika wa banatika wa nisa'il mu'minina yudinina alayhinna min jalabibihinna bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. tábìtì tí a bẹ́ẹ̀ lò nínú alájà yẹn ṣe ní ẹ gbọ́dọ̀ máa ṣàlàyé fún yà ìní wípé ní àsìwájíká وبناتك wan-nisā'il mu'minīn. نساء المؤمنين. tí túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó náà bá ti ń wo pé mùmínì lòun lọ́daràn kó ṣe kí ni kó ṣe nǹkan yìí. gbogbo mùmínì tí a wá pọ̀ nílùú tá a wà níbẹ̀ ká sọ pé ilẹ̀ Yorùbá tí wọ́n ń pera wọn ní mùmínì nítorí pé kéwúyé wọn wọ́n ń pera wọn ní mùmínì nítorí pé wọ́n ń sin lọ́wọ́ wọ́n ń pera wọn ní mùmínì nítorí wípé àwọn èèyàn máa pe tí wọ́n ń wá káàkiri nínú màá ń bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n dọwọ́ bò nǹkan yìí. dídọwọ́ bò yàn wá sọ wọ́n di wípé ká sọ wípé wọ́n ṣe ń tí ọ̀dà agbé síbi wípé kì í ẹni tó wọ Ọlọ́run kó mú nǹkan yẹn jáde ní oríkùsù ibi tá a wà yìí ẹni tó mú jáde sáyé ni Muhammad. àbí bẹ́ẹ̀ kọ́ ni Muhammad Ọlọ́run sáfù ní Al-Qur'an. Amẹ́ni tí ó wọ Ọlọ́run kó mú jáde lórí sùkú ibi tí a wà yìí onílàfà àbádélé. rahmatullahi alayhi. àwọn èèyàn kan wá gbà ní gbígbà wípé òótọ́ ni kò ṣeé takò pẹ̀lú orin tí àfàbàndélé ń kọ fún wọn lọ́jọ́ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìkejì mi ti ń kọ́ lánàá wípé ẹ rí bẹ́ẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ lẹ́ ò ṣe bẹ́ẹ̀ ọ̀ṣọ́ ayé lówù yín ẹ̀yà pa àtìrà ẹ rí bẹ́ẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ lẹ́ ò ṣe bẹ́ẹ̀ ọ̀ṣọ́ ayé lówù yín ẹ̀yà pa àtìrà ẹ rí bẹ́ẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ lẹ́ ò ṣe bẹ́ẹ̀ ọ̀ṣọ́ ayé lówù yín ẹ̀yà pa àtìrà.
wọ́n bá wọn ṣe wọ́n bá wọn ṣe àwọn tí wọ́n ní eléyìí sọ̀rọ̀ ó ṣe wọn ṣe lọ́jọ́ náà àmọ́ wọn náà padà ṣe àwọn náà ṣe àwọn tí ò tí ì ṣe bí sin náà ò tí ì ṣe. nítorí wọn fẹ́ fọ ayọ́ ń bẹ̀ ní pé tí wọ́n ń pè ní jìlìbáàb lọ́jọ́ náà lọ́hùn tán bàbá yẹn ń sọ fún wọn káàbò ẹnìkan kọ́ ni wọ́n pè káàbò ojú nìkan kọ́ ni wọ́n pè kádúró sínú ilé nìkan kọ́ ni wọ́n pè ìtí wọ́n pè gangan ni wípé ká gbin ìbẹ̀wò Ọlọ́run sẹ́mi ẹni tá a bá fẹ́ bò lójú ká gbin ìpayọ̀ Ọlọ́run sẹ́mi ẹni tá a bá fẹ́ bò lójú ká fi Ọlọ́run yí ẹni tá a bá fẹ́ bò lójú ìyẹn ló fi jẹ́ wípé ní àbá Bándélé ò ní bùkátà míì nínú gbogbo bùkátà tá a bá ayé máa ní ju kó wọn kọ́ yànjẹ́ lọ. Gbogbo bùkátà tá a bá ayé máa ní sẹ́ tí wọ́n sọ pé bùkátà yìí ó tún ń ṣe báyìí ń ṣe bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àwọn Bándélé kò sí kankan tí wọ́n lè sọ pé wọ́n bá àwọn èèyàn ṣe nínú àwọn tí ń bẹnu ayé ju kánṣe kí ni kákọ́ yànkéwu lọ. Àtàtàbí ń sọ wípé káàkéwu lówùúrọ̀ títí dalẹ̀ níṣẹ́ tiwa wá káàkéwu lówùúrọ̀ títí dalẹ̀ níṣẹ́ tiwa. Káàkéwu lówùúrọ̀ títí dalẹ̀ níṣẹ́ tiwa. Ọlọ́run wá tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn ṣíra àwọn ọmọ kí tí wọ́n bá wọn lò gbà àwọn náà tẹ́wọ́ gbà àwọn náà ṣe dáadáa àtà àwọn náà kú láyé dáadáa ayé wa gbé orí burúkú dé lọ́jọ́ tá à ń wí yìí tá à ń sọ yìí ìbàjẹ́ inú ayé ò tí ì tó báyìí náà ẹni tó ń gbẹ́fẹ́ ṣèbàjẹ́ orin tí ó fi ṣèbàjẹ́ àmọ́gbà tí bàjẹ́ wá dé kálukú wá ń wò wípé kò lè tó bá wọn kò ṣe kí ni sẹ́ kò lè tó bá wọn àbá ẹlẹ́yàlẹ́ kọ fún jíjẹ fa àbá lè ṣe kí ni ó lè kọ hip hop kìíní kan lè ṣe kí ni ẹlẹ́yàlẹ́ ìjọ sangalo ẹlẹ́yàlẹ́ ìjọ wọ́kọ́nà èèyàn lè má jò ntẹ́yìn òfin lè má jò ní wípé nǹkan méjìlá làwọn máa ṣe fún yàn sùúrùn wàhùsìnà sùúrùn wàhùsìnà. Ìgbà mi èèyàn ló gba kó dunnú ìgbà mi èèyàn ló gba kó ṣe kí ni kó banújẹ́ kò wá sí ṣe kí banújẹ́ wà lára èèyàn láì tí ì sọ fún yẹn yóò máa mọ̀ pé banújẹ́ wà lára lágbájá bẹ́ẹ̀ ni ò ṣeé ṣe kí dùnnú wà lára èèyàn láì tí ì sọ fún yẹn èèyàn mọ̀ pé dùnnú wà lára lágbájá àwọn ìdùnnú kan wá máa pọ̀ lára èèyàn kọjá kí wọ́n kọrin fún yẹn kọ́mọ́ mi àwọn ìdùnnú kan máa ṣe kí ni sẹ́ ìmọ̀ pọ̀ lára èèyàn kọjá kí wọ́n kọrin fún yẹn kọ́mọ́ mi àwọn wọ́n wá wo irú mímì tó fẹ́ mi pé irú mímì wo lélẹ̀ wọ́n wo irú mímì tó fẹ́ mi sẹ́ pé irú mímì wo ni lélẹ̀ tá a bá fẹ́ wo tá a bá wá wo àbá àtẹlẹ́ àti wọ́n ń jó yìí a sọ pé nǹkan yìí ṣẹlẹ̀ látara wípé wọ́n gba tí wọ́n gbà yẹn pẹ̀lú pé Ọlọ́run wù wọ́n láti ṣe ṣùgbọ́n wọn kẹ́kọ̀ọ́ tọ́lọ́run ká tó ṣe kí ni ká tó ṣe àbí wọ́n kẹ́kọ̀ọ́ tọ́lọ́run kí wọ́n tó ṣe àgbọ́yé tí wọ́n kò ṣe kí ni kò yé wọn àbí wọ́n kọ́ ẹ̀kọ́ ọ̀tọ̀lọ́n kan tó ṣe àgbọ́yé tí wọ́n kọ́ yẹn náà tún yé wọn ìfẹ́ ló ń dà wọ́n ní àmú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó lè sọ yẹn nù nánu inú kíyàn má kọ inú kíyàn kọ́ má yé inú kó yéèyàn kí ìfẹ́ ló dá yẹn láàmú tá a bá wá wò á rí pé ti pé wọn ò kọ́kọ́ torí ìyàn ò lè mẹ́kọ kí láwọn ní ẹ̀ tó bá wọn ẹ máa rí níri wípé kìí ṣẹni tó wé láwà ní tẹni tó fẹ́ sọ̀dé ní tẹni tó fẹ́ ṣe kíni ó fẹ́ ṣèǹṣe pé wọ́n ní ká ṣe kíni ká ṣe ni. ìwọ sọ̀rọ̀ ọjọ́ tẹni tó fẹ́ ṣe kíni tẹni tó fẹ́ fi ṣoge tó bá ṣe yí pé kìí ṣe wípé ọkọ àbí òwú kó ṣe bẹ́ẹ̀ ni oge ni yóò máa fi ṣe kó fi ṣoge àmọ́ àìlágbọ̀yé ti ń ṣe lọ́sọdẹni tí ó jèrè ti ń ṣe àìlágbọ̀yé ti ń ṣe kí ni ṣe ti ń ṣe. Àbá àtẹlẹ́ àlè kóra wọn sí yàrá ẹ̀tàn tẹ́ ẹ bá fẹ́ tàn kọ́sà máa ń láòdù síta débi pọ́ mọ́ kí wọ́n máa ṣe kí ni yóò máa gbọ́ ẹbẹ̀rẹ̀ ẹjọ́ tẹ́ bá fẹ́ jó ẹjọ́ kọ́ ṣe kí ni kọ́ tẹ́ yín lọ́rùn gbogbo ń tẹ́yìn ọba ṣe tí ó yọ ọkọ rẹ̀ nínú ni Muhammad ní kìyàn ṣe. Sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ni gbogbo ń tààfà náà ọba ṣe tí ó yọ ìyàwó rẹ̀ ní. Àmọ́ bí tẹ́lẹ̀ mi ò ti máa wò yín àtá tí wọ́n fi wá máa bú ẹni tí ń ṣe ń bá wọn
àwọn tí ò ṣe la pé àáfà náà èèyàn gbọ́dọ̀ dé bẹ́ẹ̀. níta bí n sọ lẹ́yìn ni pé ẹ̀yin àbá wa nínú Smaratul Mu'min abá yín lẹ́ni tó yé lánàá ni a sì tún bá yín lẹ́ni tó yé lónìí a sì tún bẹ lọ́hùn pé tó bá dọ̀la táwa àti yín náà bá kú ń bẹ kọ́lọ́hún tó jọ máa kà wá sínú ẹni tí ọmọ yé. ibikíbi tí àbá yìí bá wà ìlú tó bá wà ìlú tó lè jẹ́ abẹ́ni tóun náà irú ètò rí báyìí ẹni tóun náà ń ṣèṣe tó rí báyìí tó fojú kéré rẹ̀ pé kò ṣe kí ni kò ní ìtumọ̀ tó bá òun kò sí tó burú kíyàn lọ mú ọmọ olóṣó kò sí tó burú níbi kíyàn lọ ṣe kí ni sẹ́ kíyàn lọ mú ọmọ olóṣó kọ́ dàjìlì bá bùbọ̀ lórí tó bá ti láǹfààní àti lè fàsìkò rẹ̀ lẹ̀ fún láti fi tí ò yeye nínú tó fẹ́ ṣe. láti fi àsìkò rẹ̀ sílẹ̀ fúnṣẹ́ láti fi tí ò yeye nínú tó fẹ́ ṣe kí ni àmọ́ tó bá ti láǹfààní láti fi àsìkò sílẹ̀ fún láti fi tí ò yeye nínú tó fẹ́ ṣe kọ́ kápọ̀ sínú ọmọ kéwù rẹ̀ lẹ́yìn tó bá bọ̀ tán lẹ́yìn tó bá àwọn bẹ́ẹ̀ náà àwọn ẹ̀yà wọn ní Smaratul Mu'min tó jẹ́ wípé àwọn ni wọ́n kọ́ àwọn ọmọ wọn ní kéwù. àwọn àgbàlá múnigun ń sọ wọ́n ní adámọ̀lẹ́hùn ọ̀yá tẹ̀sí lọ́jọ́ tí bàbá mi àgbà Mọ̀lánà Sheikh Muhammad Murtada Adédoyin bàbá Jánásù tí wọ́n kú ò láyé. bàbá àgbàlá múnigun wọn sọ pé ọ̀pọ̀ kéwù tí bàbá yìí mọ ìyá wọn lọ́kọ̀ wọn. àwọn igi náà táwa náà jókòó yìí láti bi ibú ti dá yìí kéwù wa débi yóò mọ ẹjọ pé tòun yẹ ẹgbẹ́ àlàní ẹgbẹ́ sì máa wí àwọn tó bí wa lọ́kọ̀ wa màmá tán bí wa ni wọ́n kọ́ wa. àbẹ́ni ẹwọ àwọn tíṣà ọkọ tíṣà ìyàwó tíṣà ọmọ lọ sùkúù yóò kọ bọ̀ yóò tún dé yóò tún ní kó ṣe kíni yóò tún máa ṣàlàyé ẹ̀ fún. obìnrin tí ò lẹ́kọ̀ọ́ ntẹ́ ẹ fi ń ṣe tí kàn ń ṣe níṣe pé ẹni kí n bá yín ṣe mò ń bá yín sí ọ̀nà gẹ́gẹ́dà kọ́ mọ́ bíbí kúbi fún yín. ọ̀nà gẹ́gẹ́dà kọ́ mọ́ bíbí kúbi fún yín ṣe bóbìnrin ni ó wọ ọmọ ìjẹ́wọ́ ẹni tí ń jó yìí tọ́jẹ́wọ́ ẹlẹ́ àti ń jójó irú ìjókújó rádaràdà yìí tá a gbọ́dọ̀ bu tọ́jẹ́ pé ń tá kàn máa mọ̀ ní wípé tó wọ́n fi lọ́ ni ó sì fẹ́ràn tọ́lọ́hún ó sì gbà ṣùgbọ́n wọn ò fi tọ́lọ́hún yé wọ́n fi lọ́ pé tọ́lọ́hún ni ó sì fẹ́ràn tọ́lọ́hún ó sì ṣe kí ni ó sì gbà ẹ jẹ́ ká kì í àbí sẹ́kọ̀ yẹ ká kì í kó ti ẹ̀ gbá ibi ó kù sí ni wípé ń tẹ́ ẹ fẹ́ jí ọgbà ẹ̀ ṣe kí ni ìdíyé bí wọ́n ṣe ń lò ó bí wọ́n ṣe ń lò ní ẹni tó bá ti wọ́ wá aṣọ báyìí irú ibi tí máa rìn sí ni ẹni tó bá ti wọ́ wá aṣọ báyìí irú ibi tí máa rìn sí ni ẹni tó bá ti wọ́ wá aṣọ báyìí irú ọ̀rọ̀ tí máa sọ ni ẹni bá ti wọ́ wá aṣọ báyìí irú ìwà tí máa wù ní ẹni bá ti wọ́ wá aṣọ báyìí bí ti máa lo ayé ẹ̀ ní. kò sí yún bẹ́ẹ̀ ẹ̀ka dábọ̀ lójú ẹwà àwọn tí wọ́n jẹ́ wípé wọ́n bá kínní yìí ní tí wọ́n ti ń ṣe gan ni tọ́lọ́ ń dàbí wọ́n tún tọ́pọ̀ sí fáfá àtọ́wọ́ báyé àwọn tí wọ́n ń pè ní tẹ̀bílígì àbúrò ni wọ́n ti ń pè wọ́n kó àwọn obìnrin wọn jọ báyìí wọ́n á ní kọkùnrin kankan mọ̀ sí láàrin wọn wọ́n wà ní kí wọ́n kálukú ọmọ ṣàlàyé ń tọ́mọ̀ fúnra wọn. pé bí wọ́n ti ń ṣe nì bí wọ́n ti ń ṣe nì bí wọ́n ti ń ṣe nì kálukú ọmọ fi tọ́mọ̀ yóò máa sọ jáde kálukú ọmọ kọntí ọmọ òun náà tó máa sọ ntọ́mọ̀ yóò máa kọntí ọmọ yóò máa sọ ntọ́mọ̀ àwọn ìyá wa Smaratul Mu'min ni wọ́n kọ́kọ́ ṣe é àmọ́ sọ ayé tá a bá tí gbogbo àfa kálukú ń wá káàkiri lẹ́yìn tí ó lè kọ́ ìyàwó rẹ̀ mọ́ kò tó lè jẹ́ kí wọ́n tún ṣe kí ni kán tó bá kọ́. kò sí tó burú káàbá òkè ọ̀rá pẹ̀tọ̀ ọmọ rẹ̀ náà ọmọ yẹn nìkan yẹn ní kéwù. àmọ́ nígbà tí o ṣe ẹ̀yí àfa náà owó ti ṣe kí ni ó ti mójúmọ́ kí láǹfààní owó tí yẹn wá tó yàn bọ́ náà dáadáa kí láǹfààní iye ayé tí yẹn wá tí ò ṣe kí ni tí ọ̀bọ̀ náà dáadáa ọlọ́run dẹ̀ ni máa ń kẹ́ náà lìmú mi ní wàlá lìmú ṣe kí ni lìmú mi náà. billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'inu rabbi zidni ilma. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره إذا قضى الله ورسوله
kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ fún mùmínì kan àbí mùmínì lọ́kùnrin lọ́jẹ́ ni àbí mùmínì lóbìnrin lọ́jẹ́ ni kán ní Ọlọ́run ní ká ṣe báyìí Ànábì ní ká ṣe kí ni Ànábì ní ká ṣe báyìí kọ́ wá sọ pé wọ́n ti ní àṣẹ bẹ́ẹ̀ ẹ sì jẹ́ káwa náà tún wò báyìí. Al-hiratu laysa bid-din al-hiratu laysa bid-din ìyẹn ni pé al-intiyahu laysa bid-din tábà bẹ́ẹ̀ gbójú wo gbólóhùn rẹ̀ á ní al-hiratu laysa bid-din. Kásẹ̀sà bó ṣe wù wá pé báyìí láti fẹ́ ṣe nǹkan inú ẹ̀sẹ̀ kọ́ lọ́wọ́ o. Èyí ó ṣe bó ti yẹ kó ṣe kí ni bó ti yẹ kó ṣe ni o. Ẹ dákun gbogbo olùkíjú tá a bá yìí bá wà Ọ̀yọ́ ló jẹ́ ni Ìbàdàn ló jẹ́ ni kò sí ìlú tọ́lọ́run ti lè mú tí ọ̀dà jáde àyàfi tí ọba wù lókù kò sí ìlú tó gbẹ àsọ́sì lè jẹ́ ọmọdé ta ló sọ fún ọ pé ó lè jẹ́ bẹ́ẹ̀ ta ló sọ fún ọ pé ó lè jẹ́ bẹ́ẹ̀ Ìbàdàn ló jẹ́ ni àmọ́bi tá à ń ká fi sí pé lè jẹ́ kòjọ àwọn ìlú òkè ń lọ tí fìtínátù ti gbalẹ̀ yẹn àwọn ìlú òkè tí fìtínátù ti gbalẹ̀ wọn ibikíbi tó bá wá jẹ́ àwa tá a bá jẹ́ ọ̀gá sùnmọ́ láti mú mi níbẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí a máa ṣàtúnṣe nǹkan yìí púpọ̀ ẹ jẹ́ ká máa ṣàtúnṣe nǹkan méjìlá wo pọ̀fà bóyá àìmọ̀ntó ntí àìsíkéwú lára àbá yìí ẹni bóyá kéwú wà ń bẹ àgbọ́yé tó kí o ṣe kí ni òye àbí kọjá fẹ́nu èyí tó bá rí tó lè jẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta ẹ dákun ẹ jẹ́ kí a ṣiṣẹ́ lórí ẹ̀ ilé àfáà náà tí wù ẹ́ ń bẹ lára tiẹ̀ náà má jẹ́ kí wọ́n fi tiẹ̀ pe ẹlòmíì lẹ́ni tí kì í ṣe èèyàn má jẹ́ gbogbo tó ṣe tí ò ní bú wọn nìkan mọ́ tí ó ṣe kí ni tí ó bu ẹlòmíì mọ́ méjì ṣẹlẹ̀ ọlọ́nkọ́ wọlé àpẹẹlẹ àdé Muhammad ọba tí máa ṣe àfọ̀nàmẹ́yàn ọlọ́mọdé ṣe àfọ̀nàmẹ́yàn kọ̀ọ̀kan wa ọlá tóbi Muhammadin ọlá kúdìrà ọlá àhìrádà ọlá àwíbẹ̀ jẹ́bi ọlọ́run ìkànnì àwọn ẹni ọlọ́run ní ẹlọ́lọ́ olóhùn gbèrò kó ń fẹ́ lọ kí ẹnìkan tó náà jẹ́ ní ọlọ́run ìbẹ̀rẹ̀ láti mọ̀ pé kíyàn tó ń léyìn ṣe pẹ̀lú ayọ̀ kan torí gbogbo nǹkan yìí náà ìmọ̀ fún obìnrin láàyè bí ó ti lo ayé rẹ̀ náà máa fà á wọ́n lọ́wọ́ lọ kí ẹni yìí ọwọ́ adọ́dọ̀ rẹ̀ ó délé rẹ̀ kò bá ọwọ́ ajókòó síta sọ̀rọ̀ pé kò tí ì lẹ́tọ̀ọ́ kọ́ wọlé nínú òfin Islam ọwọ́ àrí ọkùnrin kan tó jáde láti inú ilé yìí láti inú ilé àáfàá tó lọ kí yìí ọwọ́ ọkùnrin kan tó jáde ń bẹ̀ ọkùnrin tó jáde láti inú ilé yìí ọwọ́ ṣímẹ́lì mutakabirin ọwọ́ lára rẹ̀ àmì ẹni tí ń ṣe mọ́tóbi àbáyé wá sálámà sí pé asàlámù alaykum ọkùnrin tó jáde yìí ò lè fún àbá yìí ní èsì padà àbáyé bá bí ọba dákẹ́ ọba bí àwọn tí ń bẹ ní ọ̀kan kan ibi tọ́wọ́ àpé ẹ dákun arákùnrin tí ó jáde yìí ìwé ìyàwó ni àwọn ọmọ séwù tẹ́ wá wá nù ọmọ kí ni sẹ́ ọmọ àlífà nù àwọn àlífà séwù tí tẹ́ wá nù fatahajjaba tí wọ́n ń sẹ́gbà pé sóde rí bẹ́ẹ̀ sóde ṣe kí ni sẹ́ sóde rí bẹ́ẹ̀ sẹ́ àbá yìí sájókòó sára ọba rí séwù táwọn wí séwù bá jáde ọwọ́ àrí lára rẹ̀ ọwọ́ àrí séwù yẹn kàmáàlú usnil uluki lẹ́ni tó pé dà tọ́lọ̀ dáadáa níwà lọ́rọ̀ níṣe lẹ́sìn fasada tahajjubuhu èèmọ̀ yẹn tó wá ṣe kí ni ó tó wá ga sí lẹ́mìí rẹ̀ ìwà ń sọ lẹ́mìí rẹ̀ pé kayfa yakunu limisili aza seyi misili aza liwaladi kayfa yakunu limisili aza seyi misili aza liwaladi báwo ni irú kayfa yakunu misili aza liwaladi ní aza seyi báwo ni irú bàbá yìí ṣe lè bí irú àbá yẹn ni mo ti dára ẹ láàmú mo ti ṣe kíni sẹ́ mo ti dára ẹ láàmú onímọ̀ọ́sẹ̀ màmá onífọ̀ ìnígi tu yawman fa ìnígi tu mọ́ dẹ́ta àyà mi pé àwọn ọjọ́ kan bẹ tí ebi fi pa òun tẹbi táwọn wí pọ̀ náà pé tẹbi bá ti ń kọjá ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún lára èèyàn ọjọ́ mẹ́ta ó ní gbèbí yìí wá pa mí ọlọ́run wá sọ fún ẹni táwọn ẹjọ́ ń gbé kan pé tó lágbájá ebi máa ń ṣe kí ni
ọmọ ìlágbára pọ̀. Ó lẹ́nu yìí dání yìí ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ìjọba lọ́jọ́ náà náà. Ọ̀dọ̀ àwọn ìjọba ní tí ń ṣe kí ni sẹ́? Ìní tí ń ṣiṣẹ́. Ló ń bá wọ̀ pé tá a bá lọ bí iṣẹ́ àbáyín ṣe kí ni? Àbáyín ọwọ́ lọ bí iṣẹ́ lọ́ba gbé oúnjẹ wá. Ìgbà tí yóò gbé oúnjẹ wá láti ibi títí ń ṣe iṣẹ́ yìí ní abá yìí bá ṣe kí ni? Lọ́ba jẹ oúnjẹ yìí. Ọba jẹ oúnjẹ yìí fọlá máa akàlàtìwù gálàbátì àléyìí sáwàtò lè jìmá yìí. Gálàbátì àléyìí ní agbára bá gùn pé tó àti ká ṣe jìmá lónìí o ká súnmọ́ ọ̀pẹ́ tí yẹn bá jẹ ìjẹkújẹ àwọn olè lékúlé. Ó nígbà tó òun súnmọ́ ìyàwó òun lọ́jọ́ náà àtọ̀tọ̀ jáde látara ìsúnmọ́ ìyàwó òun ló bíbí kúbi yìí. Àtọ̀tọ̀ jáde látara ìyàwó òun lọ́jọ́ náà ló ń fi bí ìbíkúbi yìí. Káwọn àbá àfúrá púpọ̀ jù. Àwọn bàbá yẹn kò sí ní tán fi bí nǹkan ẹ̀sà wọ́n rìnrìn ẹ̀sà ni ẹni bá rìnrìn ẹ̀sà lọ́nà òun ṣe lẹ́sà. Ló fi jẹ́ pẹ́ni tó bá lè ṣe bí wọ́n ti ṣe yòó jèrè lọ́nà lọ́nà òró kéwú àwòwájí odò ohun tó fẹ́. Àbúwájí ló kúkú ṣe bí wọ́n ti ṣe. Alákàndé ló kúkú ṣe bí wọ́n ti ṣe. Aláwọ̀ mi ló kú ṣe bí wọ́n ti ṣe. Wọ́n kú jèrè lọ́nà táwọn náà ò kéwú àwòwájí odò ohun tó fẹ́. Subhana rabbika. Ọ̀bẹ ìgbà tí a máa ṣubú.